ǹjẹ́ gbà wípé tẹ́ bá lo iṣẹ́ àánú yìí àtọmọdé àtàgbà ni wọ́n máa fi orere ni wọ́n máa fi fún yín. Tẹ́ bá lo iṣẹ́ àánú yìí wọ́n lè gbé odidi ilé fún, lè gbé odidi mọ́tò fún yín. Tẹ́ bá lo iṣẹ́ àánú yìí ó lè change story yín ṣe tó dáa. Ẹ máa bá mi ká lọ. Iye púpọ̀ ẹ̀yin èèyàn èmi ọmọ ọ̀dọ̀ àgbà, ẹ kú bí ẹ ṣe ń bá mi lọ. Láṣẹ Èdùmàrè ewé àtegbò yóò máa jẹ́, àwọn tó ní ilé ayé wò ní fi wá sílẹ̀, a ò máa rí tiwa ṣe, a ò ní tẹ̀síwá àgbà mọ́lẹ̀. Mo fi gbọ́dọ̀ láwọn ọba gbóló àpẹẹlẹ àsàlámù alaykum wa rahmatulahi wa barakatu. Mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí àbọ̀rú àbọ̀yìn, mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe. Ìkẹ́ olúwa, ògo olúwa, ọlá olúwa, ìbùkún olúwa kó wọn bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Mo kí ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin ènìyàn tí ẹ ń wò mí nílé lóko àti ní ẹ̀yìn odi, mo kí yín púpọ̀. Mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ àánú kan fún yín lónìí. Bá a ṣe mọ̀ wípé àánú òní ó ṣe kókó nílé ayé. Èèyàn lè rí àánú gbà kó change ìrìn àjò yàn síbi tó dáa. Èèyàn lè rí àánú gbà kí ọmọ aráyé fi ohun rere kan fi jí kíyàn. Kódà èèyàn lè rí àánú gbà kéèyàn di olówó tí ò ní tòṣì mọ́. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ àánú, iṣẹ́ àánú, iṣẹ́ àánú ló fẹ́ dájú. Ló fẹ́ dájú ní iṣẹ́. Òní iṣẹ́ àánú ló fẹ́ dájú ní iṣẹ́. Mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣiṣẹ́ yìí kí àwa náà lè kúrò ní káwọn ànírógun kòsíkòsí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni aráyé máa ń promise pé àwọn ò ṣe báyìí fún ọ, àwọn ò ṣe báyìí fún ọ. Ṣùgbọ́n wọ́n kàn fẹnu sọ lásán ni wò ní padà sí. Àìní àánú lára ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà tó jẹ́ wípé ó ní àwọn èèyàn tó ní owó tó lámìlaka lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ wípé tó bá fún ní 100 million nígbà tó bá kàn fún ní 50 naira ní òsì rí lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n àìní sí àánú ńlá kò jẹ́ kí wọ́n rántí rẹ̀. Kódà wọ́n mọ̀ pé yá ń jẹ, wọ́n mọ̀ pé ó ṣì ń ta, ṣùgbọ́n wọn ò tún ṣàánú rẹ̀ síbẹ̀síbẹ̀. Ẹ̀yin ènìyàn mi, tí Elédùmarè bá kádàrá wípé kẹ́ ẹ rí iṣẹ́ tí mo fẹ́ yọ̀ǹda fún yín ṣe, ó dá mi lójú wípé ará yóò máa fi owó ó máa fi ṣàánú yín, ó máa fi ńláńlá ó máa fi ṣàánú yín, ó máa fi nǹkan ọ̀rọ̀ ńláńlá ó máa fi ṣàánú yín. Èmi ọmọ ọ̀dọ̀ àgbà ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ó yá iṣẹ́ náà lọ báyìí wípé ẹ bá mi wá ìmí ọjọ́, ẹ bá mi wá ìmí ọjọ́, ìmí ọjọ́ àmọ́ yẹ́lò báyìí, ẹ bá mi wá ìmí ọjọ́. Ẹ bá mi wá ikùn òjìà, ikùn òjìà, ikùn òjìà, ikùn àmọ́kà máa ń pè ní ikùn òjìà. Ìmọ̀ bí ẹ̀yin ṣe máa ń pè ní èdè ọ̀dọ̀ tẹ̀yin, ikùn òjìà. Ẹ bá mi wá ikùn ìjẹ̀bú, ikùn ìjẹ̀bú ẹ bá mi wá. Ẹ bá mi wá ewé sáwéré pèpè òjọ́, tòjọ́ ni kẹ́jẹ́ ká lò, òjọ́ ẹ má jà ká lè gbígbẹ tòjọ́. Ẹ bá mi wá ewé làpálàpá funfun, ẹ bá mi wá kó náà jẹ́ tòjọ́. Ẹ bá mi wá ewé òtí pọ́n ọlá kó náà jẹ́ tòjọ́. Ẹ bá mi wá ìyẹ́ agbè kan, ìyẹ́ àlùkò kan, ìyẹ́ odídẹrẹ́ kan. Ẹ ti wá àwọn èròjà yìí: ìmí ọjọ́, ikùn òjìà, ikùn ìjẹ̀bú, ewé sáwéré pèpè, ewé làpálàpá, ewé òtí pọ́n ọlá, ìyẹ́ agbè, ìyẹ́ àlùkò àti ìyẹ́ odídẹrẹ́. Ẹ ti bá mi wá. Ẹ wá bá mi wá ọṣẹ èyíkéyìí tí Elédùmarè bá ní kó bá ẹlẹ́dàá yín mu. Kò bá àṣọṣẹ funfun, kò bá àjẹ́ ọṣẹ dúdú, kò bá àjẹ́ ọṣẹ Ghana. Ẹ sábà bá mi wá ọṣẹ èyíkéyìí tó bá bá ìṣẹ̀dá yín mu. Ẹ ti bá mi wá ọṣẹ yìí, ẹ ti bá mi wá ọṣẹ yìí. Ó yá ẹ bá mi kó gbogbo àwọn èròjà yìí pátá, ẹ bá mi kó sínú odó tàbí ọlẹ, bá mi gún ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ bá mi gún àwọn èròjà yìí pátápátá, ẹ bá mi gún. Tẹ́ bá ti wá bá mi gún iṣẹ́ yìí tán, ẹ wá bá mi pò mọ́ ọṣẹ, ẹ pò mọ́ ọṣẹ èyíkéyìí. Ẹ wá ra àgbọn odidi kan, ẹ ra àgbọn odidi kan tó lómi nínú. Àgbọn odidi yìí kó tó di pé ẹ máa làgbọn yìí, ẹ ju àgbọn yìí sílẹ̀. Ní káwọn ọmọ kékeré máa gbá síra wọn, ká máa fi ṣeré, ká máa gbá sọ́tún, ká máa gbá sósì fún bí ìṣẹ́jú 2 àbí ìṣẹ́jú 5. Ẹ gbà àgbọn lọ́wọ́ wọn, ẹ wá pa àgbọn, ẹ fi po ọṣẹ yìí. Tẹ́ bá ti wá fi po ọṣẹ yìí, ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi, ẹ wá bá mi wá ẹja àrọ̀ àyè. Ẹ bá mi fi tẹ́lẹ̀ ike funfun, ẹ kó ọṣẹ yìí lé lórí. Ẹ ti kó ọṣẹ yìí lé lórí. Ó yá wá bá mi mú, ẹ bá mi dé iṣẹ́ yìí. Ẹ bá mi gbé iṣẹ́ yìí pamọ́, ẹ má jẹ́ kí iṣẹ́ yìí fìdí, ẹ má jẹ́ ìdí rẹ̀ kanlẹ̀. Ẹ má jẹ́ ìdí rẹ̀ kanlẹ̀, kò dáa. Ẹ má jẹ́ ìdí rẹ̀ kanlẹ̀. Tẹ́ bá ti wá gbé iṣẹ́ yìí pamọ́, ẹ fi iṣẹ́ yìí kalẹ̀, ẹ fi kalẹ̀ fún ọjọ́ 3. Tẹ́ bá fẹ́ wẹ ọṣẹ yìí, ẹ máa wé aṣọ yẹ́lò, aṣọ kọlọ yẹ́lò, irú àwọ̀ aṣọ tí mo wọ̀ yìí, ẹ máa wé nírò ká fi máa wẹ̀ ní àràárọ̀ pẹ̀lú kẹ̀kẹ́ ìbílẹ̀ tuntun. Ẹ̀yin ènìyàn mi,
tẹ́ bá ń lo iṣẹ́ yìí èmi ọmọ ọ̀dọ̀ àgbà sọ fún yín pé aráyé wọn rò pé ṣògùn owó ni kódà àwọn rò pé ṣògùn owó nítorí pé bóníṣẹ́ wọn bá lu iṣẹ́ oníṣẹ́ wọn mọ̀ gbé fún nǹkan tí ò tọ́ sí wọn mọ̀ gbé fún èmi ọmọ ọ̀dọ̀ àgbà mo sọ bẹ́ẹ̀ ẹ subscribe YouTube channel yìí tá bá tún yọ̀ọ̀da iṣẹ́ mìíràn yóò lè máa jẹ́ àǹfààní wa ire o.